dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò àjọrò níkànnì Àwa-Arawa TV. Ẹ kúkú tí mò ń wá bá ṣe máa ń sọ pé àwa la máa ń tojúlé dójúlé láti mọ bí ọbẹ̀ gbé dùn. A ti dé fún ti àsìkò yìí. Ọdún ni ẹni tó gbà wá lálejò wọn kì í ṣàìmọ̀ fólókó. Gbogbo ẹ̀yin tí ó bá jẹ́ pé ẹ máa ń gbọ́ ìkànnì Àwa-Arawa TV, ẹ máa ń wò dáadáa, ẹ ti bá wọn pàdé rí lórí ìkànnì Àwa-Arawa TV. Eléyìí tó sì jẹ́ pé a tún ti dé fún ti sáà yìí láti ti ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń lọ lásìkò òṣèlú tá a wà yìí. Sekinat Adégòkè Yusuf lórúkọ ti tèmi. Ẹ má jà dènà pẹnu, ẹ jẹ́ kí n máa kí ẹni tó gbà wá lálejò kú dédé àsìkò yìí, kó bá mi kí ẹ̀yin ará ilé, kó dẹ̀ bá mi dárúkọ wọn lẹ́kùnrẹ́rẹ́. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta kan sà. Ìjọ kan pẹ̀lú ẹ. Ẹ bá mi dárúkọ yín fún àwọn ará ilé tó ń wò wá. Orúkọ mi ni Gomina Muftau Open Salawu láti Ògbómọ̀ṣọ́. Tábàtẹ̀ ní ká béèrè lọ́wọ́ yín, ọmọ ẹgbẹ́ òṣèlú wo lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí? Ọmọ ẹgbẹ́ òṣèlú PDP. Lọ́pọ̀ ìgbà ó máa nira fún ọmọ ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú tá a mọ̀ sí progressive láti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì pé òun fẹ́ máa ṣe akitiyan òṣèlú. Báwo ló ṣe rí? Báwo ló ṣe rọrùn sí fún yín láti bọ́ọ̀dì kúrò ní ẹgbẹ́ òṣèlú APC bọ́ sínú ẹgbẹ́ òṣèlú PDP? Pé kí ló mú yín kúrò ní ẹgbẹ́ òṣèlú APC gan? Ìbéèrè méjì lẹ béèrè yẹn, but ẹ jẹ́ ká kọ́ yanjú ẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹni ó máa ń nira fún ẹni tó bá jẹ́ progressive láti join ẹgbẹ́. Tẹ́ bá wò ẹ rí pé òṣèlú tó wà Nàìjíríà yìí ó ṣòro fún yín láti sọ pé ta ni progressive, ta ni ó ń ṣe progressive. Ṣé gbogbo ohun tó wà ní APC ni progressive ni? Ṣé gbogbo àwọn tí ó wà ní APC ni progressive ni? Rárá. Ẹni tó ṣe alága APC national lẹ́ni Abdullahi Adamu, ọmọ PDP ni. Ó ṣe gómìnà PDP fọ́dún 7. Ó ṣe sẹ́nítọ̀ PDP kó tó wá dalága APC. Ṣé tó bá ṣe ẹgbẹ́ progressive ní APC ni, ṣé wọ́n á jẹ́ kó ṣalága wọn? Ẹ wá wò nípínlẹ̀ wa bí sẹ́nítọ̀ Teslim Fọlárin ṣe bí PDP ni. Ṣé bó ní flag bearer ni APC lẹ́ni. So politics lọ́dọ̀ wa bí ó máa ń ṣòro fún òṣèlú tó wà Nàìjíríà yìí bó a ṣe ń ṣe láti sọ pé ẹni ni progressive, ẹni kọ́ ni progressive. I think politics is about interest, and tó bá jẹ́ nìkan tí ó ní àfojúsùn tó dẹ̀ ní integrity, kò ń ṣe gbogbo nǹkan tí wọ́n bá ṣe ló lè gbà. So tó bá rí nǹkan tó dàbí ìwọ̀sí tí wọ́n bá fi lọ ẹ́ tára ẹ ò bá gbà, instead tẹ́ máa bára yín jà, tẹ́ máa sọ̀rọ̀ òdì síra yín, you look for alternative platform. Èyí tó dẹ̀ jẹ́ pé PDP at the state level and national level is a better platform for now, for me. Ló jẹ́ ká take decision yẹn. Now take decision báyìí. A máa ń take decision in consultation pẹ̀lú àwọn tó ń tẹ̀lé wa. Ẹ bi wọ́n léèrè kí ni ibo ni ẹgbẹ́ wo ni ẹ fẹ́ lọ, kí ni kẹ́ ṣe. Àwọn ẹgbẹ́ oríṣiríṣi ló wá wípé kájọ darapọ̀, kájọ ṣe, but àwọn tó fẹ́ kájọ lọ sí PDP wọ́n pọ̀ ju àwọn tó fẹ́ ká lọ sẹ́gbẹ́ mi lọ. Ló jẹ́ ká decide pé PDP ní ká lọ. Ẹ jẹ́ ká mọ̀ kí gangan ni nǹkan tí ó ṣẹlẹ̀ tí ó mú yín tẹ́ wò pé ìwọ̀sí leléyìí ẹ̀ lè gbà mọ́ra tẹ́ fi kúrò ní ẹgbẹ́ òṣèlú APC. Normally tíyàn bá fẹ́ jíde tẹ́ wọ́n ṣe primaries, ẹnìkan péré náà ló máa emerge. Tí process bá wà free and fair, tó bá jẹ́ nǹkan tó mọ nǹkan tó ń ṣe ọ̀jẹ̀lú, tó believe profession lù ni, kò sí nǹkan tó ní kó kúrò ní ẹgbẹ́. But tí ó bá di pé process tí candidate fẹ́ máa emerge kò sí free and fair process níbẹ̀, that's normal for you to show your displeasure
kó dẹ̀ move on. I think that's the reason why we have to do it. So ṣé nísìnyí báyìí ẹ ti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú PDP ẹ padà díje mọ́? Ṣé rí lọ́wọ́lọ́wọ́ ní APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ló kúrò nínú ẹgbẹ́ APC, and tẹ́ bá lọ fojú wò dáadáa ẹ rí pé àwọn èèyàn tó wà critical ẹgbẹ́ yẹn ló kúrò. Ọ̀pọ̀lọpọ̀ ń bínú pé ẹgbẹ́ tí àwọn ṣe wàhálà lé lórí táwọn gbé dúró, àwọn tí ò mọ bí ẹgbẹ́ ṣe tò náà wà náà fi ọ̀nà èrú ṣe àwọn nǹkan tí wọ́n ṣe, so náà fi kúrò. And mi ìfẹ́ máa dárúkọ bọ̀ tẹ́ bá ṣèwádìí yín ẹ rí pé àwọn tó jẹ́ bí lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ APC ló ń kúrò yẹn. Àwọn tí ò dẹ̀ kúrò tó jẹ́ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bóyá nítorí wọ́n rí tíkẹ́ẹ̀tì, fine. Àwọn míì tán dẹ̀ remain bẹ́ẹ̀ bóyá nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fill in the gap náà jẹ́ fẹ́gbẹ́, so wọn ò ní option than for them to remain. Tó bá tẹ̀ wá ní ká béèrè lọ́wọ́ yín sà, ǹjẹ́ wọ́n tiẹ̀ fi ń sí ipò tí ó yẹ? Ǹjẹ́ ẹ̀yin náà wà lára àwọn àgbà ẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP bí? Ṣẹnu yín tọrọ ṣojú yín tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́? Definition àgbà ẹgbẹ́ ó pé sóríṣiríṣi. Wọ́n ní tíyàn bá rí erin kápá rírin, àjànàkú dẹ̀ kọjá mo rí nǹkan fìrí. And tó bá rìnrìn àjò ìgbésí ayé ẹ̀ dé stage kan, o need confirmation anybody láti sọ fún ẹ pé bó ṣe tó ní àbí bó ṣe tó ní, because n tó òyìnbó ń pè ní self esteem tó máa wà pẹ̀lú ẹ̀. So at this level necessary need the recommendation external influence láti sọ pé èèyàn ńlá lẹni nínú APC àbí PDP. No, it's your own involvement, participation nínú ẹgbẹ́ ló máa determine role tó máa play. And you know, ojú ẹ̀rùn ó tẹ́yẹ fò láàyè. Àwọn ọmọlẹ́yìn yín ṣé wọ́n tẹ̀lé yín wọnú ẹgbẹ́ òṣèlú PDP àbí àwọn kan ni wọ́n wò pé káwa dúró sí APC o ká máa delẹ̀ lédè yín bóyá ó tún ṣeé ṣe kẹ́ ẹ tó padà wá o, àbí gbogbo wọn pátápátá náà gbéra páwọn náà tẹ̀lé? Ó ṣòro kó wà nínú ẹgbẹ́ kan kó ló fẹ́ kúrò kó jẹ́ gbogbo èèyàn tí ẹjọ́ ń ṣe ló kó kúrò. That is a fact. But majority àwọn tá a jọ ń ṣe tí wọ́n jẹ́ àwọn tá a jọ ń ṣe gangan tó jẹ́ kòríkòsùn, gbogbo wọn pátápátá wọ́n tẹ̀lé wa kúrò. Ìjọ tí wọ́n dẹ̀ kúrò, gbogbo council tí wọ́n ti kúrò, àwọn ẹgbẹ́ méjèèjì rí, because there are records, videos, pictures to show. Ó fi hàn pé èèyàn ńlá kan kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC. Oh, certainly. Certainly. It shows. Báwo wà ní ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn tó jẹ́ lẹ́ẹ̀kan ẹgbẹ́ òṣèlú PDP ní ìlú Ògbómọ̀ṣọ́, àwọn bíi Dr. Saka Balógun ni, àwọn bíi Alhaji Razak Agbeti ni, àwọn bíi Honorable Ṣẹ́gun Ògúnwùyí àtàwọn míì bẹ́ẹ̀ náà lọ? Fantastic. Ẹ mọ̀, tí èèyàn bá wà tó bá jẹ́yàn tí ó ní ability àti báyàn relate, ó máa live above board. Ó ní jẹ́ kọ́rọ̀ òṣèlú kó jẹ́ nǹkan tí ó máa rẹ̀ ńlẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ yíyọ ń ṣe tẹ́lẹ̀. Gbogbo àwọn tí wọ́n wà yìí àjọ ní àjọṣepọ̀ nígbà tí tèmi gan wà ní APC tí wọ́n wà ní PDP, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ ipò mi nínú ìlú. And kò sí ìgbà tí a bá ríra wa tá à ń fojú para wa rẹ́ tẹ́lẹ̀. Dìsìn gan bó tiẹ̀ ṣe jẹ́ pé a ti wà ní PDP, àwọn tá a filẹ̀ ní APC àwọn náà bá wa ṣàjọṣepọ̀. Ó kàn jẹ́ pé ṣe mọ irú òṣèlú tí à ń ṣe ní pàápàá jùlọ nípínlẹ̀ bíi, àwọn máa ń ṣe bíi bó ò bá ọpá ni
bí kò ń ṣe bẹ́ẹ̀ kí ló lẹ́nu kó wà nú ẹgbẹ́ kan kẹ́lòmíì wà nú ẹgbẹ́ kan ọkọ lè ṣẹgbẹ́ kan kí ìyàwó ṣẹgbẹ́ míì kẹ́ máa ṣe tiyín lọ ọ̀rẹ́ lè ṣẹgbẹ́ kan kẹ́ ṣe yẹn ò ní pé kẹ́ má relate but àwọn máa fẹ́ ṣe ń ṣe pé kò sínú ẹgbẹ́ wa kò sínú ẹgbẹ́ wa nǹkan we don't need that but ẹ bá ṣèwádìí ẹ̀ náà is selfish interest it's not for service but àwọn tẹ́ kárúkọ wọn látòrí bàbá Balógun tó fi dórí honourable Ogunwuyi Alhaji Razak and so many other people tó wà ní PDP àjọ ń ṣe we don't have cause not to ṣe nígbà tí kálukú bá ti mọ̀ wọn ara ẹ̀. ìmọ̀ wọn ara ẹ̀ ni. sure. bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ kan jẹyọ tó jẹ́ awuyewuye lórí pé tí olóògbé Adébáyọ̀ Alao Akala gan bá wà láyé báyìí gómìnà Ṣèyí Mákindé ni àwọn gan fòun tẹ̀lú pé sáà kejì rẹ̀ mo fi àtìlẹ́yìn sí lọ́rọ̀ náà dẹ̀ fẹ́ ṣe bí ọ̀rọ̀ láàrin ẹ̀yin àti ọmọ olóògbé tán fi fèsì padà tábà tiẹ̀ ní ká béèrè lọ́wọ́ yín jẹ́ gbogbo àwọn tó jẹ́ ará Ògbómọ̀ṣọ́ ní ìṣàkóso yìí ló ń tẹ́ lọ́rùn ní tí ìṣàkóso yìí ṣe ló ń dùn mọ́. Gómìnà Mákindé ó gbìyànjú púpọ̀ sílùú Ògbómọ̀ṣọ́ sí agbègbè Ògbómọ̀ṣọ́ and sí Ọ̀yọ́ state in general. Tẹ́ bá wò a ti ní ìgbà kan rí tí gọ́vnà Akala jẹ́ gọ́vnà Ọ̀yọ́ state tí gọ́vnà Oyinlọ́lá jẹ́ gọ́vnà Ọ̀ṣun state tí wọ́n dẹ̀ jọ wà nínú ẹgbẹ́ kan náà tí wàhálà dẹ̀ wà ní LAUTECH tí wọn ò rí yanjú. A tún ní àkókò kan tí gọ́vnà Rauf Arẹ́gbẹ́ṣọlá wà lọ́ṣun tí gọ́vnà Ajímọ̀bí wà ní Ọ̀yọ́ state tí sẹ́nitọ́ Bọ́lá Ahmed Tinubu jẹ́ chancellor LAUTECH tí wàhálà wà ńbẹ̀ tí wọn ò rí yanjú. Ẹ wá wà àkókò yìí a ní gọ́vnà Oyètọ́lá tó wà ní APC a ní gọ́vnà Ṣèyí Mákindé tó wà ní PDP ó dẹ̀ rí ọ̀rọ̀ LAUTECH yanjú so ẹ rí i pé làákàyè ni ó lò ń bẹ̀. It takes somebody tó lọ́gbọ́n tó lóye láti lè rírú nǹkan yẹn ṣe tó dẹ̀ ṣe tí LAUTECH di tọ̀yọ́ state. Rírì ẹ̀ àwa mọ̀ wọ́n á dẹ̀ fi san gọ́vnà Ṣèyí Mákindé níjọ́gbò l'Ógbómọ̀ṣọ́ torí kò sí ọ̀rọ̀ ajé kankan l'Ógbómọ̀ṣọ́ tó ju skul yẹn lọ. Skul yẹn ti wá di ohun ìṣeré àti lénìí àti lọ́la àti lénìí àti lọ́la pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti bọ́ sí apá Ọ̀yọ́ state wọ́n á lè face ẹ̀ squarely ìjọba á lè ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ lákòókò fún skul yẹn so wá mọ́ a dẹ̀ máa fi san gọ́vnà Ṣèyí Mákindé nínú ìbò tó ń bọ̀ yìí. Ìyẹn ní pàtì question yín kan. Ìkejì ẹ ní lórí ọ̀rọ̀ ẹni tí gọ́vnà Akala tó fẹ́ tí wọ́n bá tẹ̀lé àbí tí wọ́n sí ọmọ tó dáhùn bó ṣe yé mọ ló ṣe dáhùn yẹn but kò ní síbẹ̀ tẹ́mi àti bàbá bá ń sọ̀rọ̀. No, ṣé pé Honourable Ọlámíjù tó dáhùn. He wouldn't have been there. So many times tá a bá wà ńbẹ̀ tá a bá fẹ́ sọ̀rọ̀ á excuse wa ní á jáde so kò ní síbẹ̀. And àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ pé mi ò kàn ní sọ̀rọ̀ lásán pé nítorí pé mo fẹ́ sọ for what? What do I benefit from it? Mo mọ̀ Senator Teslim Fọlárin. We have a fantastic relationship. Governor Ṣèyí Mákindé mo mọ̀ Adélábù Olóyè Adélábù another aspirant náà candidate tó wà lẹ́gbẹ́ mi mo mọ̀ wọ́n dáadáa àjọ ń sọ̀rọ̀ àjọ ń ṣe but etí mo sọ yìí mo bi Governor Akala léèrè gangan ni n tó dẹ̀ sọ fún mi ni mo sọ yẹn. Àwọn tó dẹ̀ rí wà àwọn èèyàn púpọ̀ tí wọ́n mọ̀ nípa ẹ̀. Yes sir. Ipe ẹ béèrè lọ́wọ́ Governor Akala pé ta lẹ fẹ́ tẹ̀lé nígbà tán wà láyé ńgbà náà lọ. Mo béèrè pé èwo ni ká ṣe nígbà tó yẹ pé ẹgbẹ́ kan náà ni àwa
àwọn dẹ̀ ní leader ẹgbẹ́ wa a dẹ̀ mú mọ àwọn èèyàn tó fẹ́ tó bí 6 àbí 7 tí wọ́n fẹ́ ṣe governor tá a dẹ̀ jọ ń sọ̀rọ̀ tí wọ́n ń pè mí mi ì dẹ̀ fẹ́ jẹ́ nìkan kan ní o tá a ti máa wà committed sí course yẹn tán tí wọ́n á tún wá change kinní yẹn ó máa difficult fún wa yìí torí irú belief táwa ní ló jẹ́ kí n béèrè. But Senator Teslim Fọlárìn kò sí lára wọn. But wọn ò sí láyé ń sìn láti sọ pé èyí tí Open sọ ó rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o. But àwọn èèyàn wà táwọn náà ní irú information yẹn lọ́wọ́ tí wọ́n dẹ̀ verify lẹ́yìn ìgbà tí wọ́n gbé ìròyìn yẹn jáde tí wọ́n pè mí tí wọ́n dẹ̀ confirm ẹ̀ àwọn míì dẹ̀ wà gan tí wọ́n ti sọ tẹ́lẹ̀ gan kémi tó sọ láàrin ara wa. But politics is of interest and àwọn tó fẹ́ máa tó aráàlú tí á dìbò ọwọ́ wọn ni agbára wà and until tí aráàlú bá realize yẹn ni wọ́n á tó mọ̀ so ẹ̀tàn yẹn á lè reduce. Èèyàn mélòó ló ń ṣòṣèlú compare sáwọn tó fẹ́ dìbò. Àwọn gómìnà G5 wọ́n ní tá a bá ní ká wo ibi tí ọ̀rọ̀ ń lọ báyìí ó ṣeé ṣe kí àwọn ọ̀rọ̀ yìí kó kángun síbi kan kí lè ròyìn lórí rẹ̀. Èrò mi lórí ẹ̀ it's just that bí ọ̀pọ̀lọpọ̀ náà ṣe ń ronú nípa ẹni torí pé kí ni position wa ní country yìí sìn ó wà so delicate débi pé tá a bá fẹ́ tò ìjọba certain interest gbọ́dọ̀ wà consider àdẹ̀ gbọ́dọ̀ máa fojú wo ká máa wo bó ṣe ń ṣe. Ayé the winner takes all ó ti kọjá ó dẹ̀ máa ṣòro torí pé tẹ́lẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ní Maiduguri kẹ́ tó gbọ́ lọ́yọ̀ọ́ á ṣe díẹ̀ but ó ṣeé ṣe lọ́wọ́ báyìí bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ ní Maiduguri kẹ́ máa gbọ́ lọ́wọ́ kẹ́ dẹ̀ máa wò lọ́wọ́ báyìí so ó jẹ́ kí reactions kó yàtọ̀ kó dẹ̀ wà spontaneous. Àwọn yìí wọn ò béèrè fún nǹkan tó pọ̀ jù. Ìyẹn àwọn gómìnà G5 yìí. In tó ń sọ ni pé a ti ní ààrẹ o ẹni tí ó dipò ààrẹ ní ẹgbẹ́ PDP ẹni tí ó wà jẹ́ alága ẹgbẹ́ PDP kó tún máa wà láti north mọ́ kó wá láti south but àìgbọ́ra ẹni yé tó náà ni and tẹ́ bá wo òṣèlú téèyàn bá ti jẹ́ olórí nínú òṣèlú ó ń láti ṣọ́ra gan-an torí pé kí ni ọ̀rọ̀ oríṣiríṣi ni ẹ máa gbọ́. For Atiku ẹni tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ gan-an lọ́yọ̀ọ́ state ni tẹ́ bá wo ìbò 2019 tá a dì kọjá lọ Atiku wọlé bó tẹ̀ sí jẹ́ pé ìjọba APC ló wà lórí àga ní time yẹn but Atiku wọlé ní Ọ̀yọ́ state so ó ní formation níbí ó láwọn tó nífẹ̀ẹ́ tó ń dẹ̀ fẹ́ dìbò fún ní gbogbo ìgbà tó bá jáde kó ń fẹ́ dìbò so kò ṣeé fojú parẹ́. Àwọn G5 governors náà wọ́n ní nǹkan tí wọ́n ń béèrè fún èmi ò bá ní pé tí wọ́n bá dá wọn lóhùn lákòókò kò ní dé stage bó tí wọ́n bá fẹ́ dá wọn lóhùn tá ara wọn náà àwọn míì náà tán jẹ́ bíi màdàrú náà ẹ fi wọ́n lẹ̀ kò sí tí wọ́n ṣe and èèyàn so you don't underrate people when it comes to this kind of activities particularly politics. Ẹlòmíì ẹ kàn lè fojú bí kinní ń pe ìjà lọ
bó ṣe kéré yẹn ó lè gba ṣòkòtò nídìí géńdé tó bá wọbẹ̀ nísìn tó bá gé jẹ kò ní mọ̀gbà tó máa jọra mọ́lẹ̀ tá a yọ ṣòkòtò. So but mechanism ẹgbẹ́ gbogbo ìgbà náà ni wọ́n ń try tí mo dẹ̀ nígbàgbọ́ pé wọ́n máa yanjú ẹ̀ láìpẹ́ láì jìnnà. Ṣé ìgbésẹ̀ yìí ò wá ní ṣàkóbá fún pípadà gómìnà Ṣèyí Mákindé? They are two different things. Ṣé pé kò papọ̀? Kò papọ̀. They are two different things. Governor Ṣèyí Mákindé ò hate Atiku. In fact, ó like Atiku. Atiku dẹ̀ like Ṣèyí Mákindé gidi gan. Àjọṣepọ̀ wà láàrin wọn. Ṣèyí Mákindé ò dẹ̀ tí ì jáde kó sọ pé ẹ má dìbò f'Atiku o, ẹ lọ dìbò fún lágbájá o àbí tàmọ̀dù. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ń jáde wípé àwọn gómìnà G5 wọ́n lọ ṣèpàdé pẹ̀lú Aṣíwájú Bọ́lá Tinubu ní London àti láwọn ibòmíì tó ń jáde lóríṣiríṣi. Tá bá wá wò ó, ṣé lèyí ò ní ṣe ìdíwọ́ fún gómìnà Ṣèyí Mákindé àti àwọn ìgbésẹ̀ lórí àwọn ìgbésẹ̀? Ẹ dẹ̀ mọ̀ pé àwọn olùdìbò yìí góònà gbọ́ àti gbọ́ kọ́ọ̀mù yìí ó fẹ́ nira. Àwa náà kà bẹ́ẹ̀ láìpẹ́ yìí tí wọ́n tẹ̀ lọ gbẹ̀yìn pé wọ́n lọ London, wọ́n lọ bá Tinubu ṣe ìpàdé, but kátẹ̀ tó rí gómìnà wa bá sọ̀rọ̀ pé ṣé lóòótọ́ ni àbí lóòótọ́ kọ́ ni sẹ́nitọ́ Ahmed Bọ́lá Tinubu gangan ti debunk ẹ̀ pé kò sí tó jọ bẹ́ẹ̀. Nígbà tẹ́ni tí pátì tẹ ní wọ́n lọ bá ṣèpàdé bá ti ní kò sí bẹ́ẹ̀, kílẹ̀ wá ń dára yín láàmú sí, kò sí tó jọ bẹ́ẹ̀ náà nìyẹn. Ṣé ohun tá a gbọ́ nìyẹn? So báwo wà ní ìtanijí àti ìlanilọ́yẹ̀ yẹn awareness yẹn ṣe máa lọ láàrin àwọn olùdìbò tí kò fi ní ṣe ìdíwọ́? Gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ gómìnà, kí làwọn nǹkan tẹ́ ń ṣe? Ṣé rí àwa tá súnmọ́ gómìnà, a lè gba gómìnà nímọ̀ràn ni, a lè mú gómìnà ní tipá. Pàápàá jùlọ tí nǹkan tí gómìnà ń try láti jà fún ní tó jọ mọ́ ìrẹ́jẹ ni. Ẹni tó bá dẹ̀ jẹ́ nìkan tó stand for justice, fairness and equity, ó níwọ̀nba tí ó fẹ́ pa gómìnà náà ní tipá mọ́ lórí ẹ̀. Torí pé kí ni gómìnà ń try láti sọ? Tí ọba mú eléyìí, ẹ jẹ́ ká wá mú eléyìí, ní tó sọ nìyẹn. So I don't think gómìnà wa ti sọ nǹkan míì tó burú jù. So but ẹgbẹ́ máa yanjú ẹ̀. Mo fẹ́ fọkàn yín balẹ̀ àtọkàn àwọn olólùfẹ́ PDP balẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kò lè affect ara wọn. Ó ti yín, àwọn olùdìbò wa ojú ti là, òye ti yé òǹkálùkù wa débi pé ẹnikẹ́ni tí a bá nífẹ̀ẹ́ tá a fẹ́ dìbò fún ní ọjọ́ ògbò ká dìbò wa ní wọ́ọ́rọ́wọ́ fún lọ. Kí ni àwọn nǹkan tí ẹ tún ní àfojúsọ́nà fún nínú òṣèlú lọ́jọ́ iwájú? Gbogbo nǹkan tó bá wù wá, k'Ọlọ́run jẹ́ kó wu ẹlẹ́dàá wa. Gbogbo tí Ọlọ́run bá fẹ́ fi wá ṣe ní ti dáadáa kó fi wá ṣe. We are available to render service to humanity. Kò dìgbà tá a bá wà ní òṣèlú nìkan. Ajídé o, adìpọ̀ mọ́ o, adìpọ̀ mọ́ o. Gbogbo oore ọ̀fẹ́ t'Ọlọ́run fún wa, a fi ṣàwọn èèyàn lóore náà ni. Babalájé tìlú Ògbómọ̀ṣọ́, tá a bá ní ká béèrè lọ́wọ́ yín, báwo ni ìdàgbàsókè ètò ọrọ̀ ajé nílùú Ògbómọ̀ṣọ́? A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ọmọ ìlú wa àti aráàlú wa fún akitiyan wọn lórí ọrọ̀ ajé. Ògbómọ̀ṣọ́ jẹ́ ìlú kan, ìlú akin, ìlú olùṣòwò, ìlú àwọn èèyàn tí wọ́n kàwé tí wọ́n sì jáde. And tẹ́ bá wò káàkiri gbogbo àgbáyé, ẹ máa rí ọmọ Ògbómọ̀ṣọ́ ńbẹ̀. Débi pé ó ti tó àkókò kan nílẹ̀ Yorùbá tí wọ́n máa ń fi ń ṣàwàdà pé ìlú tẹ́ ẹ bá dé, tẹ́ ẹ bá ti rárá Ògbómọ̀ṣọ́ ńbẹ̀, ẹ tètè gbé ẹrù yín kẹ́ máa lọ. Ó fi hàn level àbájọṣepọ̀ wa
ẹ̀kọ́ tí àwọn baba ńlá baba wa kọ́ wa gẹ́gẹ́ bí jagunjagun akíkanjú èèyàn tí wọ́n ń ṣojo tí wọ́n dẹ̀ fẹ́ràn àwọn èèyàn ní tó mú Ògbómọ̀ṣọ́ nìyẹn tó jẹ́ òbùdó Ògbómọ̀ṣọ́ tó kó wa jọ nìyẹn. And tẹ́ bá wò ará Ògbómọ̀ṣọ́ ń ṣe oníjàgídíjàgan a sì láìkẹ́ ẹjọ́ wẹ́wẹ́ a sì lóòótọ́ ibi tá a bá ń lọ náà là ń lọ àfẹn tó bá jọ máa lè Ògbómọ̀ṣọ́. ṣó ṣe ṣe kẹ́ padà sínú ẹgbẹ́ òṣèlú APC? ṣe rí ilé ayé yìí gbogbo nǹkan ọwọ́ Ọlọ́run ló wà torí tíjọba bá ní pé àtẹgbẹ́ òṣèlú àti APC àti PDP kò sí mọ́ ìmí ló tún wà nǹkan kí la fẹ́ ṣe sí. So kò ń ṣe orúkọ ẹgbẹ́ ló ṣe pàtàkì bí kì í ṣe káràkítà àwọn tó wà nínú ẹgbẹ́ tó fẹ́ bá deal. Máa ń sọ fáwọn èèyàn ni pé bá governance látòrí àwọn tó ti ń ṣe bọ̀ ló ń rise. Ajímọ̀bí ó ṣe dé level kan, Gomina Makinde ń ṣe ń sìn ó ń ṣe tiẹ̀ lọ. And tẹ́ bá ń wo content character Gomina Makinde á wù yín láti bá ṣe. Kò ń ṣe ẹni tí ẹ fẹ́ bá nínú àwọn utterances tó wà derivative àbí àwọn ìwà kan tẹ́ máa wò pé ṣé gómìnà wa náà ló sì ṣe léyìí. The dignity ìwọ ọmọlúàbí tó carry pẹ̀lú position tí Ọlọ́run fi wọ́n sí ó ṣe pàtàkì. Ìyẹn dẹ̀ la máa fojú sùn ní gbogbo ìgbà tá a bá fẹ́ yàn àwọn èèyàn sípò. Ní agbára Ọlọ́run lẹ́yìn ìgbà tó bá ṣe ọdún 8 títí ẹ̀ tán tá a bá tún yẹn lòmíì àwọn nǹkan tá a mọ̀ fojú wò nìyẹn. Kì í ṣe pé ká tún padà sí oko àárọ̀. ọ̀rọ̀ àmọ̀ràn yín fún àwọn olùdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́? Gbogbo àwa tí a máa dìbò yálà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì ni ẹ jẹ́ ká gbìyànjú ká gba káàdì wa tákòókò bá tó ká jáde ká ṣe accreditation wa ká dìbò wa ká dẹ̀ mójútó ìka ìbò ní unit wa. Technology ti make it so easier now. Èrú máa ṣòro ṣe nísìn. Torí pé kí ni ayé ẹ̀kọ́ ẹ̀dìmọ̀ ẹ̀tẹ̀ka ó ti ń kásẹ̀ ńlẹ̀ because everything now is being computerized and tí a bá dá sí à ń ṣera wa ni o ẹ jẹ́ ká dá sí torí owó tíjọba gan ń gbé kalẹ̀ tó fi ń ṣe ètò ìbò yìí kò ń ṣe owó kékeré. Tá a bá dẹ̀ tíjọba bá náró owó tó tó yẹn tá a jẹ́ kó wà credible à ń ṣera wa ni o à ṣèjọba o. So ká dìbò fún àwọn tí a bá fẹ́ tá a mọ̀ pé wọ́n kájú wọn tá a lè dúró tì tá a lè fi yangàn ní ká dìbò fún. ọ̀rọ̀ àmọ̀ràn yín fún àwọn olùdìbò nípínlẹ̀ Ọ̀yọ́? Gbogbo àwa tí a máa dìbò yálà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì ni ẹ jẹ́ ká gbìyànjú ká gba káàdì wa tákòókò bá tó ká jáde ká ṣe accreditation wa ká dìbò wa ká dẹ̀ mójútó ìka ìbò ní unit wa. Technology ti make it so easier now. Èrú máa ṣòro ṣe nísìn. Torí pé kí ni ayé ẹ̀kọ́ ẹ̀dìmọ̀ ẹ̀tẹ̀ka ó ti ń kásẹ̀ ńlẹ̀ because everything now is being computerized and tí a bá dá sí à ń ṣera wa ni o ẹ jẹ́ ká dá sí torí owó tíjọba gan ń gbé kalẹ̀ tó fi ń ṣe ètò ìbò yìí kò ń ṣe owó kékeré. Tá a bá dẹ̀ tíjọba bá náró owó tó tó yẹn tá a jẹ́ kó wà credible à ń ṣera wa ni o à ṣèjọba o. So ká dìbò fún àwọn tí a bá fẹ́ tá a mọ̀ pé wọ́n kájú wọn tá a lè dúró tì
tá a lè fi yangàn ní ká dìbò fún. ṣéun adúpẹ́ sà, ẹ bá bi kí àwọn aráalé pé ó tún dìgbà míì ọjọ́ rere. Ẹ ṣeun fún àǹfààní tẹ́ fún wa láti báwọn ará lé sọ̀rọ̀. A kí yín, ẹ kú gbogbo ìgbà, ẹ kú láéláé, ẹ ṣeun gan. Orúkọ tèmi ni Engineer Muftau Open Salawu. Ó tún di ìgbà míì ọjọ́ rere. Ẹ parí ẹ Babalájé. Oyè pọ̀ tẹ́ bá fẹ́ ká mọ̀ ká. Ẹ jẹ́ àká díẹ̀ ká. So àwa ni Babalájé Ògbómọ̀ṣọ́. Àwa tún ni Jíwà Àdínì Ọ̀yọ́ State. Bẹ́ẹ̀ ni àwa ni Waziri Njari Nupe. Ẹ ṣeun. Ẹ ṣeun adúpẹ́. Ẹ̀yin aráalé, kò ní jù báyìí lọ. Ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Babalájé tìlú Ògbómọ̀ṣọ́ tó gbà wá lálejò, Honorable Open Muftau Salawu. Òun náà ni ẹ ti ń gbọ́ láti bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn. Lágbára Ọlọ́run, á tún máa kàn sí àwọn míì náà lórí ọ̀rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ tó ń lọ nínú ìgbọnnu òṣèlú. Sekinat Adégòkè Yusuf lórúkọ sẹ́mi. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa Àwa Ara Wa TV. Ẹ ṣeun àdúpẹ́.